Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré One Kobo produced by Adebimpe Adejimeji. Nínú eré yẹn máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú ẹ̀. Àwọn wo ni wọ́n kópa nínú eré yìí? Àwọn òṣèré wo ni wọ́n kópa? Àwọn òṣèré bíi Ibrahim Yekini, Oyèbádé Adébímpé, Ọláyọdé Juliana, Olúwakẹ́mi Àríyọ̀ àti Tòkunbọ̀ Marvel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú eré yìí, ipa wo ni Oyèbádé kó, which is Mobímpé? Mobímpé àti Ìtẹ̀lẹ̀ wọ́n jẹ́ ọkọ àti ìyàwó nínú eré yìí, tó yẹ pé Ọlọ́run kẹ́ wọn nínú owó, Ọlọ́run tún kẹ́ wọn pẹ̀lú ọmọ. Wọ́n ní ọmọ méjì, obìnrin làwọn méjèèjì. Ọkọ níṣẹ́, ìyàwó níṣẹ́. Àmọ́ ìyàwó jẹ́ ẹni tó yẹ pé ó láhun, tó yẹ pé ó láhun, ó tún láhun síra ẹ̀ tó yẹ pé 5 naira ò lè bọ́. Despite the fact pé ọkọ ń try láti ṣe everything, ìyàwó ò fẹ́ rárá. Nínú eré yìí, ẹ wo ibi tí ìyàwó ti ń serve àwọn ọmọ ẹ̀ ní breakfast, tó yẹ pé bread tó ti ní sílé for the past 3 weeks òun ló ń fún àwọn ọmọ. Tó bá tún fẹ́ fún àwọn ọmọ ní tea, wípé kó wọn 1 cup of tea, kó wá wọn like 3 cup of sugar sínú tea yẹn, òun ló máa fún àwọn ọmọ. Even oúnjẹ tó bá sè gan, housemaid wọn ò jẹ. Ibi tó yẹ pé ó stingy dé, àwọn nǹkan tó yẹ kó fi sebẹ̀ kò ní lò rárá láti fi sebẹ̀. Níbi tó ti serve àwọn ọmọ lóúnjẹ, àwọn ọmọ gan sọ fún pé àwọn ò lè jẹ oúnjẹ yìí cause number 1 bread yẹn ti bàjẹ́, and then number 2 tea yẹn sugar ti pọ̀ jù. Even ọkọ ẹ̀ ní wípé òun pity àwọn ọmọ yìí, wípé irú oúnjẹ tí ìyá wọn ń fún wọn, ibi tó tiẹ̀ ti bínú jáde tó yẹ pé òun ò tiẹ̀ bother láti dúró jẹun. Ibi tí ìyá ti wá sọ fún àwọn ọmọ ẹ̀ pé nǹkan tó ń ṣe yẹn pé kó má try mọ́ cause nǹkan tí òbí bá ní ló máa fún àwọn ọmọ. Àwọn ọmọ wá sọ fún ìyá pé kò ń ṣe bí bread tó ti bàjẹ́, wípé it's not as if wípé àwọn ò lè ra bread, wípé but bread tí mọ́mì wọn fún àwọn yìí pé ó ti bàjẹ́. So lẹ́yìn ìgbà tí wọ́n gbé yẹn kúrò, ẹ wá wo ibi tí Mobímpé àti ọkọ ẹ̀ tán ti lọ sí supermart tán ti fẹ́ ra nǹkan. As in, nígbà tó débẹ̀ tó ń wo price list àwọn nǹkan tó wà ní mall yẹn, wọ́n wá sọ fún ọkọ ẹ̀ pé no, wípé wọn ò lè ra nǹkan bíbà because àwọn nǹkan yẹn pé ó ti wà expensive jù. Ọkọ ẹ̀ wá sọ fún un pé àwọn nǹkan tó wà bíbà yìí ò wà expensive. Wọ́n á ní pé no, wípé ó wà expensive, wípé kí ọkọ yẹn pé kó fún òun lówó, kó lọ sọ́dọ̀ Mallam, wípé ó máa lọ ra àwọn nǹkan tó cheap. So níbi tí wọ́n ti ń drag ni woman kan bá dé, ló bá sọ wípé òun need help, pé kán jọ kán ràn òun lọ́wọ́. Níbi tí ọkọ ti mówó bọ́ta láti fún ní owó ni ìyàwó bá sọ fún pé no, owó tí ọkọ fẹ́ fún pé ó ti pọ̀ jù. Ló bá gba owó yẹn lọ́wọ́ ọkọ, ló bá fún woman yẹn ní 200 naira. Ọkọ ṣá wá bínú, ó walk out, ó lọ. Nígbà tó wá délé, ọkọ wá sọ fún pé wípé nǹkan tó ṣe yẹn pé kò make sense. Ibi tó méjèèjì sí ń argue. Ìyàwó wá sọ fún pé báwo ló ṣe máa fún beggar ní 5,000, pé 5,000 ti pọ̀ jù. Ọkọ wá sọ fún pé pé pẹ̀lú economy yìí pé 5,000 pọ̀ jù. Wọ́n ṣá wá drag ní àwọn méjèèjì ṣá wá drag matter yẹn ní àárín ara wọn. So lẹ́yìn ẹ wo Mobímpé níbi iṣẹ́. Ẹ wo ibi tó ti rán staff ẹ̀ pé kí staff òun pé kó lọ bá òun ra oúnjẹ wá ní nearby office. Ìyẹn tún wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé oúnjẹ nearby office yẹn, oúnjẹ yẹn wà okay, wípé àbí kó lọ bá wa ra oúnjẹ ní àwọn big restaurant yẹn. Ó wá sọ fún pé rárá, wípé kó bá wọn ra rice àtẹ̀wà 1,000, kó má dẹ̀ ra ẹran sí. Lọ́mọ yẹn wá ń béèrè pé ọ̀gá báwo lẹ ṣe máa jẹun tí ò ní sí ẹran? Ló bá sọ pé kò sí eléyìí tó kàn pé nǹkan tó ń rán. Kẹ́ mọ ibi tó yẹ pé òun gan tún stingy síra ẹ̀. Ẹ wá wo ibi tí ọ̀rẹ́ ẹ ti wá pay visit ní ọ́fíìsì o. Tí yẹn tán ń sọ̀rọ̀ lọ, kò pẹ́ náà ni ọmọọṣẹ́ bá gbé oúnjẹ dé. Tọ́mọṣẹ́ ṣe gbé oúnjẹ dé ni ọ̀rẹ́ ẹ̀ máa rò pé ọ̀rẹ́ wá
Báwo ló ṣe máa ro oúnjẹ tí ò sí protein nínú oúnjẹ? Ó ní tóun ṣe wish nìyẹn. Òbí tó rẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ sí pé ó jẹ́ náwó yìí kò síbi tí ó ń kówó lọ. So lẹ́yìn ìgbà yẹn tí ó wá padà délé, tọkọ ẹ̀ náà délé, tọkọ ẹ̀ wá ní pé kó serve òun ní oúnjẹ. Ọkọ fún lówó kó lọ sọ́jà kó lọ ra àwọn nǹkan ọbẹ̀ kó sebẹ̀. Ìyàwó wá sọ fún ọkọ ẹ̀ pé torí pé àwọn ẹran yẹn wípé wọ́n wà expensive, wípé lòun wá lọ fi ra ẹyin. Ọkọ á sọ pé báwo ni o ṣe máa lo ẹyin láti fi jẹ ẹ̀gúsí àti sẹ̀mọ́, pé how come? Ṣá sọ fún pé kó jẹ́ bẹ́ẹ̀, wípé àwọn ẹran yẹn àti ẹja yẹn ti wà expensive. Ọkọ ṣá wá bínú, ọkọ wá walk out. Òbí tí ọkọ fúnra rẹ̀ tọkọ ti wá lọ sọ́jà, tọkọ ti wá lọ ra àwọn oríṣiríṣi nǹkan wá bí ẹran, tinú ẹran, gbogbo ẹ̀ tọkọ lọ rà wá. Ẹ wò ìgbà tọkọ wá kó sínú kitchen, ọkọ wá sọ fún pa ẹ̀ pé babe ó yá wá ṣe àwọn nǹkan tí òun rà wá. Ẹ wá wo tó ṣe wọ́n wá sọ fún ọkọ ẹ̀ pé no, ẹran yìí ti tóbi jù, ẹja yìí ti tóbi jù, pé òun máa cut gbogbo eléyìí, pé àwọn ti gbá ọkọ wọn ṣá wá argue. Ọkọ ṣá fílẹ̀ sínú kitchen ló wá lọ. So the following day, ọkọ wá sọ fún pé òun máa ní visitor, wípé kó jẹ́ pé visitor tó máa ní pé kó bá òun ṣe dáadáa. Ó wá ní kò sí problem. Ẹ wò ìgbà tí visitor dé o, tí lemon yẹn ṣe tóbi tó yẹ kó jẹ́ pé wine ló máa fún visitor, ó wá fún visitor ní one coke. Coke tó fún visitor yẹn náà ló ti bù fún ọkọ ẹ̀, ló ti bù fún àlejò, òun náà tún wá mú yòókù. Nígbà tí visitor ṣá wá bínú lọ, òbí tọkọ tí wọ́n sọ fún pé gbogbo nǹkan tó ń ṣe pé rubbish ni o, wípé ó ṣe wá bojú òun jẹ́, wípé despite the fact pé òun ti ẹ̀bẹ̀ pé kó má ṣòṣì tó yẹ kó ṣe, pé at least àwọn ìwà yẹn kó pend ẹ̀ tí visitor ṣe máa lọ. Òbí tó wà sọkọ ẹ̀ tí wọ́n á argue. So lẹ́yìn ìgbà yẹn ni ọkọ wá ṣe surprise birthday fún. Òbí tí wọ́n ti kọrin fún, tí wọ́n ti wish ẹ̀ ní happy birthday, tọkọ ẹ̀ ra gift fún. Gift wo lọkọ rà fún? Ọkọ ra gold fún. Nígbà tí ọkọ ra gold fún, ó appreciate ẹ̀. So wá bèèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé èló ni ọkọ ra gold. Ọkọ á sọ fún pé kó má worry, wípé gift ni, kó má béèrè oye tí òun rà ní ọwọ́ òun. So nígbà tí ọ̀rẹ́ ẹ̀ wá dé, òbí tọ̀rẹ́ ẹ̀ ti dé, tó wá mú gold yẹn tó wá fi rán, tí ọ̀rẹ́ ẹ̀ wá sọ fún pé wípé gift tó pọ̀ ní ọkọ ẹ̀ fún, cause gold yìí, pé at least gold yìí máa worth 9 to 10 million. Ìyàwó bá kígbe pé 9 to 10 million. Kí ni ìyàwó máa ṣe next? Ìyàwó lọ ta gold. Kò jẹ́ kí ọkọ mọ̀ pé òun ti ta gold. So ọjọ́ tí òun àti ọkọ tán fẹ́ wá jáde, tọkọ wá sọ fún pé kó lo gold tí òun rà fún as birthday gift. Wá sọ fún ọkọ pé kọ́kọ́ má worry. Ọkọ wá sọ pé òun insist pé kó lọ wọ gold yẹn. Ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ sí bẹ̀ ọkọ ẹ̀ pé kọ́kọ́ má bínú pé òun ti ta gold, pé cause gold yẹn wípé price ẹ̀ lọ far, wípé òun lè gbé sọ́rùn, wípé àwọn ní láti máa make more money. Ọkọ ṣá wá bínú, ó wá lọ. Ẹ wo bí tí àwọn ọmọ méjì tán ní, táwọn yẹn tán ti sọ fún bàbá wọn pé kí bàbá wọn kó bá àwọn ra pizza bọ̀. So bàbá ra pizza bọ̀ wá fọ́mọ. Nígbà tí ìyá máa wo price pizza, ìyá wípé pizza is 30,000 naira. Ló bá kígbe pé owó yìí ti pọ̀ jù, why tán ṣe máa pizza 30,000? Kí ni ìyá máa ṣe? Next tí ìyá máa ṣe, ìyá lọ ṣe pizza. Nígbà tí ìyá máa ṣe pizza fún ara ẹ̀, ló bá fún àwọn ọmọ ní pizza jẹ nígbà tí bàbá wọn ò sí ilé. So nígbà tí ọmọ wa jẹ pizza the following, ní alẹ́ ọjọ́ yẹn, the same night ni ọmọ bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́. Náà yàgbẹ́ lọ, náà yàgbẹ́ bọ̀. Wọ́n bá rush àwọn ọmọ lọ sí hospital. So nígbà tí wọ́n rush wọn lọ sí hospital, doctor ṣá wá sọ fún mi pé nǹkan tó ń jẹ yẹn pé májèlé ti wà nínú ẹ̀, wípé kó máa dúpẹ́ pé wọ́n gbé àwọn ọmọ yẹn wá in time, wípé if not, nǹkan tó ń sọ yìí kọ́ ni wọ́n bá máa sọ. Ìyẹn ṣá wá lọ. Lẹ́yìn ìgbà yẹn ni ọkọ wá sọ fún pé òun fẹ́ lọ fún business trip, wípé kó jọ kó take care àwọn ọmọ, pé ní síta ọmọ yẹn bá need, wípé kó fún wọn.
wọ́n ṣáà ní pé kò sí wàhálà, ibi tó ti tẹ̀lé ọkọ ẹ̀ bọ́tà sí ọkọ ẹ̀ ti lọ. So lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ lọ, after some days tọ́kọ lọ, lọmọ wá fall sick. So nígbà tí ó wá pé ara ọmọ ò yá, ó ṣáà wá pe ọkọ ẹ̀ wá ní kó gbé ọmọ yẹn lọ sí hospital fún treatment. Nígbà tó máa gbé ọmọ dé hospital tó ń check ọmọ, wọ́n ní pé ọmọ ipò ní typhoid. Wọ́n á ní pé okay, pé ọmọ ní typhoid. Wọ́n á ní kó deposit 150,000 fún treatment ọmọ. Àwọn wá sọ fún doctor yẹn pé 150,000 tó pọ̀ jù. Meanwhile, wọ́n ní more than that o, cause owó wà lọ́wọ́ wọn, but stinginess yẹn, ahun yẹn kò lè jẹ́ kó drop owó yẹn fún àwọn doctor. Wọ́n á ní pé kí doctor má worry pé ṣebí typhoid ló ní, wípé kó má worry. Doctor wá sọ pé kó má gbé ọmọ yẹn lọ, pé wọ́n need láti admit ọmọ yẹn, kó bẹ̀rẹ̀ treatment pé cause typhoid yẹn ó ti pọ̀ lára ọmọ yẹn. Ó ṣáà sọ pé kó má worry. Meanwhile, kí ọkọ ẹ̀ tó travel, kó tó lọ fún business trip, ó ti ní issue pẹ̀lú ọkọ ẹ̀, tó yẹ pé ọkọ ẹ̀ tẹ̀sí sọ fún pé kí marriage yìí pé kó end, so that oníkálukú máa lọ ní ìlọ tiẹ̀. So ẹ wá wo ibi tí family ọkọ tán ti wá, tán ti try láti bẹ̀bẹ̀ on behalf of ìyàwó pé kó jọ, pé kó fi nílẹ̀, pé kó má lè bọ́tà. Nínú eré náà ẹ máa rí Aunty Sidi o. Ipa wo ni Aunty Sidi kó nínú eré yìí? Aunty Sidi jẹ́ àbúrò Ìtẹ̀lẹ̀ nínú eré yìí, ó jẹ́ ìyá kan sí Mobímpé pẹ̀lú olórí ẹbí wọn tí wọ́n jọ wá. Àwọn méjèèjì ló wá ń bẹ̀bẹ̀ on behalf of Mobímpé pé kí Ìtẹ̀lẹ̀ pé kó jọ, kó má lè Mobímpé lọ, pé kó fi nílẹ̀, pé cause ìyàwó dáadáa ni. After tí wọ́n ṣáà wá bẹ gbogbo ẹ̀bẹ̀ yẹn tán ni Ìtẹ̀lẹ̀ wá sọ fipá kó lọ dáná fún àwọn family òun. Nígbà tó máa dáná fún wọn, tó máa serve wọn, ó fún wọn ní orí ẹja. Àwọn yẹn wá sọ pé why tó ṣe máa serve àwọn ní orí ẹja, wípé ṣé kò sí ẹja nínú ọbẹ̀ ni, àbí kí ni mí ni gbogbo eléyìí tó ṣe. Ó ṣáà sọ fún mi pé kó má bínú. Ó wá padà lọ sínú kitchen, ó wá lọ mú ìrù ẹja, ó tún wá divide ẹ̀ tó tún wá fún àwọn ẹbí ọkọ ẹ̀. Nígbà tó wá mú bọ́tà tó fi sórí dining fún wọn, àwọn yẹn wá sọ pé láyé pé ó fẹ́ fún ajá lóúnjẹ, pé irú rubbish wo nìyẹn. Àwọn méjèèjì Aunty Sidi àti olórí ẹbí wọn á bínú lọ. So lẹ́yìn ìgbà tó ń bínú lọ, ọbí tó ti ń bẹ ọkọ ẹ̀ ní alẹ́ pé kí ọkọ pé kó jẹ́ pé kó má bínú. Ọkọ sọ pé wípé báwo ló ṣe máa embarrass òun níwájú family òun, wípé láì ṣe pé kò sí owó ńlẹ̀, àbí láì ṣe pé kò sí ẹja nínú ọbẹ̀, báwo ló ṣe máa ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó wá bẹ ọkọ ẹ̀ pé kí ọkọ má bínú. So nígbà yẹn ọkọ ẹ̀ ò tí travel. So after tí ọkọ ẹ̀ wá travel ni ọmọ sick, tó yẹ pé doctor ní pé kó drop 150,000. Tó ní pé 150,000 tó pọ̀ jù. Ó wá gbé ọmọ yẹn kúrò lọ hospital. Ó wá gba ọ̀dọ̀ alágbo lọ. Nígbà tó tún dé ọ̀dọ̀ alágbo, tó tún náà fẹ́ ṣe àgbo typhoid, ìyẹn wá ní pé kó mú 50,000 wá. Ó wá sọ fún alágbo pé 50,000 ti pọ̀ jù, wípé àṣé kò ní àgbo bíi 1,500 ni. Ìyẹn á sọ pé kò sí wàhálà, pé òun ní. Ìyẹn ṣá wá tà fún. Ibi tó ti ń lo àgbo fọ́mọ. Ìgbà tó lo àgbo fọ́mọ, alẹ́ ọjọ́ yẹn ni ọmọ wá faint. Ìgbà tó máa fi rush ọmọ padà wá sí hospital ní alẹ́ ọjọ́ yẹn, ọmọ yẹn ti wá jọ́lọ́run nípè. Doctor wá sọ fún pé ó ti late, wípé ọmọ yẹn ti give up. Ọbí tó ṣáà tí wọ́n bẹ doctor pé kó má wòye pé owó yẹn ti wà nílẹ̀, pé kí doctor ṣáà sọ fún pé ó ti late, pé but òun ti sọ fún tẹ́lẹ̀ pé kó má gbé ọmọ yẹn lọ, cause test result show pé typhoid yẹn pọ̀ lára ọmọ, pé kó má gbé ọmọ lọ, àmọ́ kò gbọ́, pé kó má gbé lọ. So after tó ṣáà kúrò, wọ́n á pe ọkọ wá wálé. Ọbí tó ti ń sunkún, tó ti ń bẹ̀bẹ̀, ọgbà tọkọ dé, kó wá para, kó ṣáà wá bínú. Ọ̀rẹ́ ẹ̀ ṣáà wá ń bẹ̀ pé kó jọ, pé kí ọkọ má bínú. Wọ́n wá ń bẹ̀. Ọkọ á sọ pé òun ò bínú o, wípé the only thing tóun ò ní fi bínú ni pé tó bá ti lè provide ọmọ òun fún òun, kó dẹ̀ sọ fún òun pé
ọmọ òun ò kú, wípé irọ́ lòun pa bí òun make prank or anything ṣá. Ọkọ ṣá wá para, ó ṣá wá ń bẹ ọkọ pé kí ọkọ jọ pé kó má bínú. Ọkọ wá sọ fún pé láì ṣe pé àwọn ò ní owó dání, wípé even tí ò bá lè yọ nínú owó ara ẹ̀, pé ṣe bó yẹ kó pe òun. So torí ahun tó ní, òun ló fi pa ọmọ fún òun. Ọbí tọkọ tí ń sunkún táyọ̀ ṣá ti ń pẹ̀tì ọkọ ẹ̀ pé kí ọkọ má bínú. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Mo fẹ́ kẹ́ lọ wo nǹkan tó wá end mọ́ Bímpé ní ilé Yẹ̀kínì. Bóyá Yẹ̀kínì padà lé bọ́ọ̀tà ni o, àbí Yẹ̀kínì ló kúrò lé fún tó gbé ọmọ wọn obìnrin kan ṣoṣo tó kú yẹn. Bóyá ó gbé yẹn dání nu, àbí àwọn family ọkọ ló padà lé bọ́ọ̀tà. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo. Ẹ má gbàgbé láti bá mi like, láti bá mi share, comment and subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.